Gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá, àwọn ìtàn tá a gbọ́ rí láti bí àìmọye ọdún sẹ́yìn, òun náà ló ń jẹ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta tó lókàlùkù ṣáà ń sọ lọ́lọ́kan òjọ̀kan. Nítorí ní gbogbo àwọn ìtàn Yorùbá tá a ti máa ń gbọ́, tí ò bá bẹ̀rẹ̀ láti Ilé-Ifẹ̀ kó forí sọ Ọ̀yọ́, àbí kó bẹ̀rẹ̀ látọ̀yọ́ kó forí sọ Ilé-Ifẹ̀. Nípa Odùduwà ni o, Ọ̀rànmíyàn o, Ọbàtálá o, láwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà Yorùbá, àwọn baba ńlá baba John, àwọn tá a ti máa ń gbọ́ wípé Odùduwà ti wá o. Kódà a tún gbọ́ náà àwọn ìtàn dé pé àti Mẹ́kà l'Odùduwà ti wá, a máa ń gbọ́ bẹ́ẹ̀. Ìyẹn nínú àwọn ìtàn tá a ti máa ń gbọ́ nípa àwọn ìtàn Yorùbá, bí tí Yorùbá ti ṣẹ̀ wá, ìtàn nípa Ọ̀rúnmìlà, nípa Odùduwà. Àmọ́ báyìí mo wá fẹ́ béèrè, ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé ẹ̀yà Ìgbò ni Odùduwà, àbí ọmọ abílẹ̀ Ìgbò ni Odùduwà ti wá? Ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ mọ̀ nípa ìtàn dáadáa, àsìkò ní kẹ́ jáde kẹ́ wá tàn ìmọ́lẹ̀ sọ̀rọ̀ yìí. Ẹ gbọ́, kí ni ìtumọ̀ Odùduwà ní Yorùbá, gẹ́gẹ́ bí arákùnrin, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí. Torí àwọn nǹkan tí òun sọ nípa ọ̀rọ̀ Yorùbá, ó ń sọ di mímọ̀ wípé ẹ̀yà Ìgbò òun náà ni Odùduwà ti wá. Màá play fídíò yẹn sìn, ẹ gbọ́, tẹ́ bá gbọ́ tán, ìhà tó bá kọ sẹ́yìn, ibi tẹ́yìn náà bá mọ̀ tàn dé, kólúkálukú ká bẹ̀rẹ̀ sí ni máa ṣàlàyé ẹ̀ báyìí. Torí àsìkò gan ti tó báyìí láti mú kí àwọn àgbààgbà Yorùbá tán máa sì kú lórílẹ̀, kólúkálukú máa kọ ibi tóun bá mọ̀ tàn dé nípa ìṣẹ̀dálẹ̀ lúkálukú, fún àmọ́ publish ẹ̀ síwèé. Torí láìpẹ́ nísìn, gbogbo àwọn ìtàn tá a bá wípé látọ̀yọ́ ni Yorùbá ti ṣẹ̀ wá, àbí láti Ifẹ̀, orísun Yorùbá, tó bá yá gbogbo àwọn ìtàn yẹn tí olúkálukú náà ti ń, torí arákùnrin Ìgbò ni arákùnrin yìí. So wọ́n dẹ̀ ń sọ pé ẹ̀yà Ìgbò òun náà ni Odùduwà ti wá, tó fi mọ́ ìlà gan tí wọ́n tún kọ fún Odùduwà. àwọn ò mọ̀ bóyá Odùduwà kọlà, torí àwọ̀ sí ń bẹ̀, mi ìdòráwòrán Odùduwà rí, nítorí àmọ́ bóyá kámẹ́rà wà láyé ìgbà yẹn. So téèyàn bá láwòrán Odùduwà tó bá jẹ́ Odùduwà gangan, èèyàn lè fi hàn wá. Àmọ́ mix up ti fẹ́ wà. Ẹ kọ́kọ́ gbọ́ fídíò yẹn náà, I can go on and on and on to tell you that what Yoruba is speaking today is corrupted Igbo. And I speak Yoruba fluently. So he migrated and found himself to the present location known as Ile-Ife today. Ulo Ife, Ile is Ulo. That is house where something took place and happened. Now, with the Dahomey women that he fought with, he married so many of the Dahomey women, which corrupted the language of Igbo. Today, in Yoruba language, Ono is mouth, Eno in Igbo is Ono. Eti is ear in Yoruba. In Igbo is Nte. Imi is nose in Igbo. In Yoruba is Imu. Ire is tongue in Igbo. In Yoruba is Ale. What is Gini in Igbo? In Yoruba is Kini. Okute is stone in Igbo. In Yoruba is Okuta. Ewu in Igbo is goat. In Yoruba is Ewure. I can go on and on and on to tell you that what Yoruba is speaking today is corrupted Igbo. And I speak Yoruba fluently. I can tell you to clap your hands. Ekwatewo in Yoruba. Ekwatewo. Kwa naka. Clap your hands. Say me, people will say omi, which is water. We say me from my own tongue. Me. This one will say omi, which is water. So that was what happened. At the point of moving out, the so-called Odùduwà, he was given a mark. Igbo man, the week in Igbo cosmology is 8 days, not 7. We have Nkwanta, Nkuku, Ekenta, Ekuku, Orienta, Oyuku, Afonta, Fuku, making 8. He was given a mark
Nkwo Eke Orie Afo. Nkwo Eke Orie. That's the original Yoruba mark. To be able to identify him wherever you see him, then ask them what is the meaning of Oduduwa. What's the meaning in Yoruba? It has no meaning. But in Igbo it has meaning Oduduwa, because in the a prince like you, come on, do Chinumpo, come do the Punga, Odudu Mweze, Odudu Nefe, Lepe Mweze, and Wako Oduduare. Come on, do the Punga also. Odudu Mweze, Oduduwa. Alone you go, oh, yeah, Odudu Mweze, okay, Fene, hey, Chineke, hi, Oduduwa, hi. Then I call it Oduduwa. It has no meaning in Igbo. If we talk about Orameni, all those type of things they are talking about, Oduduwa. Ẹ káàbọ̀ padà. Mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ gbogbo nǹkan tí arákùnrin yẹn sọ. Ẹ gbọ́ àwọn nǹkan tí ó ṣàlàyé nínú fọ́nrán fídíò yẹn. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ lórí ni àbí ìyàwó ló kọ sẹ́yìn? Torí àwọn nǹkan tèmi ò gbọ́ rí ni. Gbogbo bá ṣe máa ń sọ pé ìtàn Yorùbá ti ẹ̀ dàrú láwọn ibì kan bó ṣe dàrú tó. Mi ò gbọ́ wọn trace ìtàn Yorùbá lọ sí ọ̀dọ̀ ẹ̀yà Ìgbò rí. Eléyìí ni first time tí mo kọ́kọ́ ń gbọ́. Mo dẹ̀ mọ̀ pé bí eléyìí ti ṣe jáde nísìnyí báyìí, onírúurú àwọn mélòó tún máa jáde tó bá yá. So like kò yé mi ò nǹkan tí oríkàlùkù náà bá rò ń pa ẹ máa drop ẹ̀ sí comment section, torí ó dàgbé àsìkò sí tó báyìí tí ibi tí àwọn àgbà tó ṣì kù lórílẹ̀ tán ṣe mọ̀ tàn dé tó olúkàlùkù àmọ̀ sọ̀n tán mọ̀ tán sì mọ̀ kọ sílẹ̀, nítorí pé a tún trace Odùduwà lọ sí ọ̀dọ̀ ẹ̀yà Ìgbò. Ok, mo tiẹ̀ nínú ìtàn pé Yorùbá àwa àti àwọn ẹ̀yà kan ní Benin wípé Yorùbá náà ló tún lọ tẹ̀dó síbẹ̀, àmọ́ pé àti ilẹ̀ Ìgbò pé ọmọ Ìgbò gangan l'Odùduwà tó wá láti bẹ̀ tó wá tẹ̀dó sílẹ̀ Yorùbá tó wá tẹ̀dó sífẹ̀, ìyẹn tó ti confuse mi o. Ẹni tó bá mọ àlàyé nípa ẹ̀ ẹ jẹ́ ká jáde wá ṣàlàyé o.